Ikú lèrè ẹ̀ṣẹ̀. Àwọn ọlọ́pàá pa Adigunjale kan, Meji tún fara gbọta ní Kwara. Nǹkan kò ṣẹnure fún ikọ̀ Adigunjale ẹlẹ́ni márùn-ún kan lágbègbè Kulende Sango nílùú Ìlọrin tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Kwara láàárọ̀ ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ 20 oṣù kejìlá ọdún 2023 yìí, pẹ̀lú bí àwọn ọlọ́pàá ṣe pa ọ̀kan nínú wọn táwọn méjì mìíràn sì tún fara gbọgbẹ́ ọta ìbọn kí wọ́n tó sá lọ. Aláròyé gbọ́ pé ìlú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ làwọn Adigunjale yìí ti lọ já mọ́tò ayọ́kẹ́lẹ́ Toyota Corolla kan àti Toyota Camry gbà, táwọn márààrún sì pín ara wọn sí méjì. Mẹ́ta wọnú Toyota Corolla nígbà táwọn méjì wọnú Toyota Camry ọ̀hún. Ìlú Ìlọrin làwọn afurasí Adigunjale yìí fẹ́ gbà sá lọ, ṣùgbọ́n lásìkò tí wọ́n ń gbé àwọn mọ́tò tí wọ́n jí náà lọ ni wọ́n pàdé àwọn ọlọ́pàá. Àwọn agbófinró yìí ló dá wọn dúró láti wo inú ọkọ̀ wọn, ṣùgbọ́n níṣe ni àwọn Adigunjale yìí tẹná mọ́ ọkọ̀ náà, wọ́n ń sá lọ lẹ́lẹ́lẹ́, wọn kò dúró rárá. Ìfura eré burúkú tí wọ́n ń sá ọ̀hún ló mú kí àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní lé wọn, ni wọ́n bá kọjú ìbọn síra wọn. Lásìkò náà ni àwọn afurasí Adigunjale mẹ́ta tó wà nínú Toyota Corolla fara gbọta ìbọn tí wọ́n sì ríbi sá lọ, ṣùgbọ́n àwọn ọlọ́pàá sì ń lé Toyota Camry kejì lọ. Àwọn tíṣẹ̀lẹ̀ náà ṣojú wọn sọ pé lágbègbè Kulende Sango nílùú Ìlọrin ni ìbọn ti bá èyí tó ń wa Toyota Camry níbi ọrùn, tó sì lọ́ọ́ kọlu òpó iná àti àwọn ṣọ́ọ̀bù tó wà ní agbègbè náà, níbi tó ti bà ọ̀pọ̀ dúkìá jẹ́. Ọ̀kan kú nínú àwọn méjì yìí tí ọ̀kan sì tún gbé ọgbẹ́ ọta ìbọn sá lọ. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní Kwara, Èjìrẹ́ Adéyẹmí Adétóun fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún Aláròyé. Ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé àti pé ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti mú àwọn Adigunjale tó sá lọ náà. Ibrahim Alógun ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.